nítorí tó tàpá sófin ayẹyẹ durbar. Èyí lohun tí iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ kánò ni wọ́n fẹ́ẹ́ ṣe fún sànúsì. Iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti ìpínlẹ̀ kánò ni wọ́n ti ní ìwádìí ti bẹ̀rẹ̀ báyìí lórí bí emir tìlú kánò muhammadu sanusi bóyá tàpá sófin tí wọ́n fi de ìpínlẹ̀ náà pé wọn kò gbọdọ̀ ṣe ayẹyẹ durbar, léyìí tí ọba ọ̀hún tó ṣe bẹ́ẹ̀ tí wọ́n ṣe ayẹyẹ ọ̀hún lẹ́yìn ọdún ìtúnu ààwẹ̀. Tẹ́ ò bá gbàgbé, ṣáájú ní iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ kánò ni wọ́n ti fòfin de ayẹyẹ durbar nípínlẹ̀ kánò tí wọ́n ní pẹ̀lú bí ètò ààbò ṣe rí, wọn ò gbọdọ̀ ṣe ayẹyẹ durbar kankan ní ọdún ìtúnu ààwẹ̀ eléyìí. Ẹni tó jẹ́ kọmíṣánná ọlọ́pàá nípínlẹ̀ kánò ibrahim bakori ló ti ṣáájú gbé àtẹ̀jáde ọ̀hún síta tó sì ní wọn ò gbọdọ̀ ṣe ayẹyẹ durbar kankan ní ẹ̀yìn ìtúnu ààwẹ̀ eléyìí. Ṣùgbọ́n ní báyìí o, wọ́n ní ṣe ni emir tìlú kánò ọ̀hún ló tàpá sófin àwọn ọlọ́pàá tí wọ́n sì ṣe ayẹyẹ durbar léè tó padà dá wàhálà sílẹ̀ tí ẹ̀mí kan tó ṣe bẹ́ẹ̀ tọ́bọ, tí wọ́n ní pé ọkùnrin fìjìláńtẹ́ kan torúkọ rẹ̀ ń jẹ́ surajo rabiu ni wọ́n ní àwọn kan ṣekú pa, nígbà tí wọ́n tún ní ọkùnrin kan aminu suleiman tóun náà jẹ́ aráàlú ni wọ́n ní ó ti ń gba ìwòsàn báyìí o ní ilé ìwòsàn muritala muhammed tó wà ní ìlú kánò. Nígbà tí alukoro ọlọ́pàá nípínlẹ̀ kánò nígbà tó ń fi ọ̀rọ̀ náà léde, ìyẹn sp abdullahi haruna ló ti ní báyìí iléeṣẹ́ ọlọ́pàá wọ́n ti gbé àwọn ìgbìmọ̀ 8 kan kalẹ̀ láti ṣe ìwádìí lórí Sanusi àtohun tó ṣokùnfà rògbòdìyàn tó wáyé ọ̀hún, tó sì ní ṣáájú làwọn ṣe kọ́kọ́ kéde o pé emir kò gbọdọ̀ ṣe ayẹyẹ náà, ṣùgbọ́n ó kùnà tó sì ṣe ayẹyẹ ọ̀hún. Ó ní lẹ́yìn ìwádìí ohun tó bá kàn